nípa ìdárayá. Ẹ̀yin ará mi tí wọ́n ti jí láàárọ̀ ó tó di pàdé. Ẹ jẹ́ ká gbìyànjú ká máa ṣe ìdárayá torí pé òun ló máa jẹ́ kí àlàáfíà kó pé lára wa. Tí a bá kàn jí tá à ń jẹun tá à ń sùn bẹ́ẹ̀ yẹn kò ní jẹ́ kí àgọ́ ara wa kó ṣe gémugému. Mo fẹ́ ṣe àpẹẹrẹ fún àwọn ìdárayá yìí máa ṣe. Irú eléyìí nìsín jumping on the spot ẹ̀ máa tẹ̀. Ojú kan náà lè wọ̀ ọ́ máa fi sókè. Ẹ tó di pé ẹ̀jẹ̀ rẹ̀ máa fi sókè báyìí. Lẹ́yìn tí a bá ṣe yẹn tán, hand rotation òun lélẹ́yìí. Ọwọ́ ọ̀tún, a máa jù, a máa jù, a máa jù. Then you turn to the left one. Ẹ máa jù, ẹ máa jù, ẹ máa jù. You can shake the two together like this. Ẹ máa jù méjèèjì papọ̀. Méjèèjì máa jù báyìí. Lẹ́yìn tí a bá ṣe yẹn tán, a lè ṣe báyìí. A lè jù sí báyìí, ká jù báyìí, jù báyìí, ká jù báyìí, ká jù báyìí. Lẹ́yìn yẹn, eléyìí ni waist rotation. Waist rotation yẹn, a máa jù báyìí. A máa jù báyìí. Ó gba àwọn nǹkan yẹn. Ó jẹ́ kí ara wa kó ṣe kí ni kó ṣe yéríyé. Ó jẹ́ kí àwọn àìsàn burúkú kó dúró sí àgọ́ ara wa. A máa ṣe kàn báyìí. Then a tún lè ṣe irú eléyìí. A ti rí bẹ́ẹ̀ yẹn. Tá a bá ń ṣe bẹ́ẹ̀ yẹn, a rí pé àwọn ẹ̀jẹ̀ kẹ́jẹ̀ ní sí àgọ́ ara wa. A lè lọ ẹsẹ̀ wa, a jù báyìí. Rí bẹ́ẹ̀ yẹn. Èjì sọ́ọ̀tì, èjì sọ́ọ̀tì, èjì sọ́ọ̀tì, apá báyìí. Ó ti ṣe lórí yìí. Gbogbo àwọn ẹ̀jẹ̀ tó bá ti ṣe dé, a lè máa ṣe kí ni? A máa yọ ṣé bẹ́ẹ̀ yẹn. Àwọn nǹkan báwọn yìí ló máa jẹ́ kí a ní àlàáfíà pípé ní ara wa. Mo kí gbogbo wa lórí ètò wa. Orúkọ mi kì í padà lájà mọ̀ sí fún mi. Ilé ò ìgbà síbẹ̀.